jẹ́ pé ní skul ó gbóná gan nígbà tí wọ́n bá ṣe WAEC ó lè fìdí rẹmi àwọn míì wà ó lè ṣe jáàmù ní ó ti máa fìdí rẹmi ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀karùn ó sì ń ṣe lọ àwọn òbí ẹ̀ tí wọ́n bá ti fura wọn ni mọ̀ pé wọ́n ti gbọ́wọ́ lé irú ẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí wà ó mú rìsọ́ọ̀tù jáde yunifásitì ẹ̀ first class á dẹ̀ máa fẹsẹ̀ rògbòrò gbogbo ibi iṣẹ́ tó bá dé tó bá ti ní first class ń gbà ẹ̀mí wà tí wọ́n bá tún wá fẹ́ gbà síbi iṣẹ́ ẹgbẹ́ rẹ̀ tó mú first class tó ríṣẹ́ wọ́n ti gbé mọ́tò fún wọ́n lè sálárì ẹ̀ bẹ́ẹ̀ lórí 500,000 wọ́n tún ti gbalé fún nígbà tó wọ́n bá rí tiẹ̀ ó lè jẹ́ ibi iṣẹ́ tó fún wọ́n lè mọ̀ fún 100,000 public bus ló tún máa wọ̀ kódà àwọn àtúnyẹ yá lówó tí ì gbalé ó lè tún máa gbé bus cutter face me and face you tọ́jọ́ ṣe lọ ló máa lórí irú ẹni bẹ́ẹ̀ ó lè má ètè lura o ẹni mi dẹ́ni ó lè ní sàyẹ kọ́lẹ́ tọ́ kíláàsì ló mú jáde ṣùgbọ́n tí tó òbí ẹ̀ bá ti rìn tí wọ́n ti dulẹ̀ fún síwájú torí òbí iṣẹ́ tó fi ṣe lórí ọmọ ló pọ̀. òbí gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́. òbí gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ ọmọ mi ti ń ṣe àṣeyọrí lẹ́nu ìyá àti bàbá wọn ti ṣe sílẹ̀ ni nípa tájò ni o nípa tàdúrà ni o wọ́n mọ àwọn fámìlì kan tó yẹ pé mo bá gbé bí wọ́n ti bú àwọn ẹ̀pọ̀ tó gbọ́n ní gíráàdì tẹ́lẹ̀ sórí o ìyá kò kúrò lórí awọ bẹ́ẹ̀ náà bàbá náà wá kiri lára wá ẹ̀sìn wa mọ ọmọ náà mọ bàbá náà lára bọ́n ọmọ ìkíṣẹ́ pé wọ́n brilliant lọ títí o lẹ́dẹ̀ ṣe ń jáde wọ́n dẹ̀ rí sí alálùbáríkà so irú tọ́lọ́ bá ti fàlùbáríkà sí ní àjò ẹ̀dá ó ti tán ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí mi ó yẹ kán fi irun dúdú kán fi sáré kíjokíjo lórí ọmọ wọn ni ṣùgbọ́n ìgbà yẹn wá ń sùn ní ànàṣẹ ńgbà wá dọjọ́ alẹ́ tán ọmọ tó yẹ kó máa tọ́ wọn kó máa fún wọn ní ìjẹ àti ìmu pẹ̀lú rọrùn ọwọ́ àdìpọ̀ gan-an ọmọ ẹlòmíì jáde tán òní ò tún máa fún un lówó oúnjẹ ọmọ ẹlòmíì jáde tán ó jáde skul tán bàbá ẹ̀ ni ó tún fún un lóúnjẹ ṣọ́ọ̀bù yẹ́ ẹ̀ ni ó tún máa lọ ọmọ mi ó tún máa bá yẹ ẹ̀ ṣiṣẹ́ ó tún gbogbo kí láwọn àfáàní kọ́ máa yẹ lọ skul ṣùgbọ́n àwọn òbí ò tètè mọ̀ ohun tó ń fà á nìyẹn tí wọ́n fi ń pẹ́ lórí eré ìje yẹn ṣùgbọ́n òbí tó lọ́n bá ní kó ètè fura àwọn pé ọmọ yìí ọmọ ìlú náà bàbá tí wọ́n máa dá àkọsẹ̀jáyé ń gbà yẹn wọ́n kúkú gbà á tí wọ́n bá ti dá irú tọmọ yẹn ó yà lọ́la rẹ̀ òbí yẹn wà máa sáré tọ̀ ṣùgbọ́n òbí tó bá lẹ òbí mi obìnrin míì kákan wẹ̀ fún ọmọ kan mọ́ dírẹ́sì kó fáìn ní ọmọ wọn àmọ́ pé ilé alájò kan rèé o ilé àfáà kan ilé ìwúrí kan bá ń ṣàdúrà sọ bá ń ṣe kíni èmi náà àdúrà tèmi ká tún ṣe lọ́dọ̀ ara mi rèé o torí ká fi tún orí ọmọ yẹn ṣe wọ́n ní àgbà tí ò kẹ́ ń sọ̀rọ̀ tó bá pẹ́ tó kẹtan sáré bákan méjì ni so ogun yẹn wà nú ayé fún àwọn ènìyàn jẹ́ pẹ̀lú mi láti kékeré ìgbà èwe ló ti wà lára ẹ̀ tó jẹ́ pé àwọn òbí ní àfà ìgbàgbà mi wà omi òkùnkùn lóbi ànágbọ̀n sàrẹ̀ ọmọ ọdún èrè òsì lóbi wọ́n wá padà sólórí ayé àbí òsólórí ayé tí wọ́n bá bí ìwọ náà tún rẹ bí gbogbo àná ayé ti lajú sìn à ń gbọ́ lẹ́tọ̀ à ń lọ ṣọ́ọ̀ṣì à ń lọ mọ́sáàsì à ń gbọ́ lẹ́tọ̀ à ń gbọ́ wáàsí àwọn gbogbo àná lọ ká mọ̀ pé tó ogún wà kò sì gbà tí wọ́n bá sọ fún wa. àwọn kan wá ní ọ̀nà tó bá ti lógo ọmọ àlògùn sí lóòótọ́ ni. òdodo ni ogun ológo gan ló máa ń pọ̀ jù ẹlòmíì máa ń jagun ògo wọnú kòtò ni. tí ò ní borí ẹ̀. tí ò ní borí ẹ̀ yẹn ẹlòmíì wa ọmọ ológo ẹ̀rọ ọmọ ológo tó sa pépà kí lóbi títì wọ́n ti rí iná pẹ́lú mi ọjọba tí ọ̀rọ̀ bàjẹ́. àwọn àpẹẹrẹ kábíyèsí ní táwọn àpẹẹrẹ kábíyèsí. kábíyèsí o ìrọ̀dẹ̀ ni adé yẹn wọ́n ti sí lọ lórí ẹ̀ ẹlòmíì wa ní ìlú òyìnbó ti ní kankan àwọn ti rí bàálù ẹ̀ tó ń fò àbó ti fò tí wọ́n bá rí nǹkan báyìí ṣe ẹ sáré nì kó lè wá sí ìmúṣẹ. ṣùgbọ́n gbọ́dọ̀ sí nìyẹn tí wọ́n bá ti rí nǹkan báyìí sí wọ́n náà sá tọ́lá tí wọ́n fẹ́ sàjẹ tí wọ́n fẹ́ sa ògo yẹn jẹ wọ́n ti dúró tí wọ́n fẹ́ kó tiẹ̀ lọ́mọ dágbájá sóò ní ọ̀wà lọ lóyìnbó lọ́dọ̀ Amẹ́ríkà ọlọ́wọ́ fẹ́ ṣe gọ́fúnà ó ní máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú mi wọ́n máa ti jọra wọn lójú wọ́n lè ga bẹ́ẹ̀ máa wèrè lẹ́yìn kìnìkan ó lè rí jọ́ọ̀bù báyìí yóò bá gba òdo nítòótọ́ àwọn èèyàn dẹ̀ fẹ́ lóòótọ́ ṣùgbọ́n nígbà tó bá kú bí ìṣẹ́jú àyá wọ́n á dẹ̀ kó gbogbo òfẹ́ yẹn wọ́n á dẹ̀ dá sómi ni yóò bá gba òdo lọ́wọ́ ẹgbẹ́ olóṣèlú mi ìfẹ́ àwọn fẹ́ràn bá ṣe báyìí kíní ká ẹlòmí ẹgbẹ́ at the end of the day á fìdí rẹ̀ ogun ni tí wọ́n bá múra sí rẹ̀ bó tilẹ̀ kó popular tó nú ayé
kò pọ̀ ṣètò sí ìyẹn ló ti àwọ̀sì jù gbogbo àtẹ́rí tẹ́ wà tí wọ́n lókè wọ́n wà ní olórúkọ agbórúkọ ibi ara àwọn gbajúmọ̀ tẹ́ ń wò yẹn gbajúmọ̀ là ń pè ní gbajúmọ̀ ẹlòmíì bá sọ tiẹ̀ fún ẹ wà sáré sẹ́sẹ́ aṣọ ní àfi ń bò torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ inú pé àwọn popular náà ń bá kiri gbogbo ẹ̀dẹ̀ bọ́dẹ̀ tí popular ṣe rí yẹn tó yẹ náà ni wọ́n ti wọnú ayé wọn tó bóyá jẹ́ nìyẹn ogun ògo olóṣòro jáde ogun ògo olóṣòro jáde. jẹ́ kí wọ́n á béèrè báyìí ǹjẹ́ ẹ bá rẹ̀ ń tí ó lógun tó mọ̀ pé òun lógun tó sì ń wọ́n àbáyọ sí ogun tó ń jà sí ọ̀nà bá dọ́dọ̀ yín báwo ló máa kí ló máa ṣẹlẹ̀. ọlọ́run ló ní gbogbo nǹkan wàláhà wàlá kùwátà ilé abilà rà sí ibẹ̀ náà ní bí bọ́ọ̀lù gbé bí àkóló ń gbomi sí tí ọba ṣe dúró ọlọ́run àṣọbánsá ni àwọn ọ̀làgbára kan àfọlọ́run bá lọ mọ́ sọ fáwọn èèyàn téèyàn bá dẹ̀ wá mi wá mọ́ sọ káwọn àgbà gbé ogun wá àbá gbé sòrò wá mélòó lára mi èmi gan rárá gbà sí mi ò rárá gbógun àbí tó ń kálukú tẹ̀tẹ̀ òpópó láyé abóńdè lọ́rùn ó ní kálukú àbí tiẹ̀ náà lára ni ṣùgbọ́n ìwọ sá sọ pé ọba ojútùú sọ̀rọ̀ ẹ wá àwa náà wà pé àwa àkó ọ̀rọ̀ náà a kò tọ̀ ọlọ́run tó fà wọ́n yàtọ̀ àwọn àsìkò wọn kò gbógun wá mi ò lórí gbógun ológun ṣùgbọ́n ọwọ́ náà àbáyọ sí ojú ọ̀rọ̀ ayé ẹ o owó jútọ̀ wá gbígbàdúrà wa àwọn àtòlùkọ́ ọlọ́wà ló fún wa ní ahọ́n ó fún wa ní àṣẹ ahọ́n àṣẹ atẹ́gùn pé ká máa pàṣẹ sínú ayé yẹn kódà bá ní ọgbọ́nsẹ̀ kan á ṣàdúrà sí ni á dẹ̀ sọ wọn náà ìwọ náà máa ṣàdúrà ìwọ náà sáwọn ẹ̀dá àwọn wòlíì ọ̀nà àbáyọ wà kò sí ohun tí ò ní ọ̀nà àbáyọ ṣùgbọ́n àwọn èèyàn ló lẹ nípa pé bóyá kí kò dára káwa kọ́ wá lọ́rùú wa gan ó lè lọ bí tó bá wù ẹ́ nígbà ìwọ náà fún ààrẹ sọ̀rọ̀ ẹ̀dá aládùá torí àdúrà àṣẹ́fìlìmọ́ mi ni kẹ́ni náà jagun fún rẹ̀ kọ́ jagun fúnra rẹ̀ nínú bíbélì náà wọ́n ní àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì láti bọ́ ọlọ́run tó o bá ti ní orun ìwọ náà dìde lóru nínú àwọn àdúrà wọn ní ó kéré parí ìdá kan nù ìdá mẹ́ta òru wa ká fi képe ọlọ́run torí ntáyé bàjẹ́ lára èèyàn òru ni ntí á gbà lọ lára ẹ̀dá òru ni tí wọn náà bá fẹ́ gbà padà tó ń wá tó ṣe ń bẹ wọn náà jí lóru bẹ́ẹ̀ gẹ́ni ká máa fi búrẹ́dì kọ ẹlòmíràn ọbẹ̀ jẹ ṣùgbọ́n tó bá ń wá ọ̀nà àbáyọ sí bàbá lè rò pé báyà alẹ́ rẹ̀ lọ́wọ́ àyè gbà yẹn láti pè nítorí wa bá fún wa ṣe a ó ṣe torí ló ní ká ṣiṣẹ́ yìí ilé pé báyà ayọ̀dúnràn ọlọ́run ẹni tó ń bá rán níṣẹ́ òun ó ṣe kí ni àárò lágbára ẹni ọlọ́run fẹ́ lóyún ẹni tó ń yàn ló ṣe lógun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń wá bẹ́ẹ̀ tó lè ń jẹ́rìí sí agbára olúwa so olúwa ló ní àwa kọ́ àní nǹkan kan ọlọ́run ló ní gbogbo ẹ̀. ọlọ́run ẹni gbọ́dọ̀ tẹnu àbá ọ̀kan ìṣòro ọlọ́run kì í jọ kan ìṣòro ọlọ́run ká tó máa lọ ọ̀rọ̀ ló ti gbọ́ yìí wọ́n ní tó gbogbo à ń jẹ̀yọ̀ kí ń dùkú tẹ́tẹ́rẹ́ wàá sá lọ bá àwọn tí wọ́n lè bẹ̀rẹ̀ bọ́lọ̀ sọ̀rọ̀ wọ́n náà lè bọ́lọ̀ sọ̀rọ̀ but àwọn kan wà tẹ́ pé wọ́n lè bẹ̀rẹ̀ bọ́lọ̀ sọ̀rọ̀ tẹ́ pé àbíyá ó sì gbà lẹ́sẹ̀kẹsẹ̀ bóyá o ní kankan tó fẹ́ bèèrè àbá bóyá ogun ní o ọjà ìlọ dédé ní o ìwé gbẹlúlu fẹ́ ní o òun fẹ́ ọkọ alálùbáríkà òun fẹ́ yàwó alálùbáríkà ọmọ alálùbáríkà ló ń fẹ́ iṣẹ́ gidi ló ń fẹ́ ẹ pè wọ́n sórí nọ́mbà yìí màá pe nọ́mbà náà máa pè wọ́n báyìí 070 68 72 06 56 tó bá fẹ́ pè wọ́n màá kí whatsapp number wọn bọ̀ tó bá fẹ́ pè wọ́n sórí 070 68 72 06 56 whatsapp line lórí whatsapp tó fẹ́ pè o lè pè wọ́n sórí ẹ̀ o lè text wọn o lè dm wọn lórí ilé 090 28 04 63 68 090 28 04 63 68 ẹ jẹ́ n pè lẹ́ẹ̀kan sí 090 28 04 63 68 pé wọ́n dm wọn agbára náà ògbà yóò ní borí wa ó dàbọ̀.